rahim. Má fòní gbàgbé ọ̀la, má fòní gbàgbé àná, kó yá lè ní ẹ kó dáa. Má jàyé gbàgbé ọ̀run, kó sáyé ẹ kó dáa. Ẹni bá ń gbàgbé àná o, ọ̀la rẹ̀ kò sú ọ. Má fòní gbàgbé àná, kó lè ní ẹ kó dáa. Má fòní gbàgbé àná, kó lè ní ẹ kó dáa. Má jàyé gbàgbé ọ̀run, kó sáyé ẹ kó dáa. Ẹni bá ń gbàgbé àná ọ̀la rẹ̀ kò sú ọ. Má fòní gbàgbé àná, kó lànà ẹ kó dáa. Alwazir Akewu Gba Gold, ọmọ Akewu Gbẹ̀rú mo tún dé. Allahu wa yaka Sheik. Ó jọ mí lójú nínú ayé tá a wà yìí, nínú gbogbo orílẹ̀-èdè tí ń bẹ láyé. Ẹ má jà parọ́ orílẹ̀-èdè, nínú gbogbo tribes ìran tí ń bẹ láyé. Ìran Yorùbá nìkan ni mo mọ̀ tí gbàgbé àná. Wọ́n ń gbàgbé àwọn bàbá wọn tán ti kọjá lọ. Bóyá nítorí pé àwọn kan ò jẹ́ Mùsùlùmí, bóyá nítorí pé àwọn kan ò jẹ́ lẹ́sìn Christianity, bóyá nítorí pé àwọn kan ò ṣe ìṣẹ̀ṣe. Gbogbo wa Ọlọ́run dá wa wáyé ni. Àjọ wa wúlò fúnra wa ni. Àǹfààní ń bẹ tí Mùsùlùmí ó mú wa. Àǹfààní ń bẹ tẹ́lẹ̀sìn Christianity ó mú wa. Àǹfààní ń bẹ tó níṣẹ̀ṣe ó mú wa. Àǹfààní ara wa láàjọ gbà lò. Àní jọ ṣẹ̀sìn pọ̀. Àmọ́ àǹfààní tó bá wà lára ẹnìkọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ìjẹ́nìyàn àjọ lónìí. Ìdí nìyẹn tọ́lọ́run fi pè wá lénìyàn. Àìmọye àwọn tí wọ́n ti ṣe wàhálà lórí ìran wọn tí wọ́n ti kọjá lọ. Ìran Haúsá gbàgbé tiwọn, ìran Ìgbò gbàgbé àwọn tí wọ́n ti kọjá. Ọ̀tọ̀ ni ẹbọ ṣíṣe, ọ̀tọ̀ ni kẹ́ ẹ má gbàgbé gbogbo àwọn tán contribute sí reason tẹ́yìn fi ń jẹ́ nìyàn lénìí. Bó bá mọ kéwú jù bẹ́ẹ̀ lọ, ó lè change color rẹ̀ sí ti Lárúbáwá o. Tó bá mọ Bíbélì jù bẹ́ẹ̀ lọ, ó lè change color rẹ̀ sí ti Israeli. Bó bá mọ ṣẹ̀ṣẹ̀ jù bẹ́ẹ̀ lọ, dúdú tájọ jẹ́ náà lọ́lọ́run ti ṣe wáyé. A ní àǹfààní tájọ ṣe láàrin ara wa. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. ولا يجرمنكم سنآن قوم ألا تعدلوا ولا يجرمنكم سنآن هو أقرب للتقوى. Ibi tó ti gbé nìyẹn, ó yá ká láti bẹ̀rẹ̀. ولا يجرمنكم سنآن قوم على ألا تعدلوا. Al-Qur'an ni ẹ gbọ́. Ẹ gbọ́dọ̀ jẹ́ kó tàn yín jẹ. ولا يجرمنكم. Ẹ má jẹ́ kó fọ́ sí yín. Mo ń bọ̀, ẹ má jẹ́ kó fọ́ sí yín o. Ẹ má jẹ́ kó ṣì yín lọ́nà. Ìbínú àwọn ẹ̀dá kan nínú ènìyàn. Bóyá nítorí pé ó jẹ́ Mùsùlùmí, nítorí pé ó jẹ́ Kírísítẹ́nì, bóyá nítorí pé ó jẹ́ lẹ́bọ, lọ́wọ́ á kọ̀ndẹ́mù gbogbo tíran wọn gbé wá. Lọ́wọ́ á dínkọ̀ sẹ́ni tó wúlò nínú wọn. ولا يجرمنكم شنآن قوم ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى. Ọlọ́run ní ẹ ṣe dọ́gba, ẹ ṣe déédéé. هو أقرب للتقوى. Ká ẹ ṣe dọ́gba, in ló máa sún yín mọ́ ìbẹ̀rù Ọlọ́run. Kò sẹ́ni tí ò láǹfààní láyé o. Kò sẹ́ni tí ò wúlò. Tá a bá jọ ń bẹ láàrin ara wa, anasu lè nasi. Fi badiwin wa fi adorin. Ba'adun li ba'di fa'in. Lam yashuru le khadamu. Àfààní ẹ gbọ́. Anasu lè. Torí ènìyàn la fi dé nìyàn. Ìran Yorùbá, mo fẹ́ bá wa sọ òdodo ọ̀rọ̀ lẹ́nìí. Òdodo ọ̀rọ̀ tí ó fa èébú lọ́dọ̀ àwọn kan. Mi nítorí èébú kì í má sọ òdodo. Anasu lè nasi. Fi badiwin wa fi adorin. Ará alé, torí ará alé la fi dára oko. Torí ará oko la fi dára alé. Gbogbo wa la jọ wúlò fúnra wa. Yàrú bàjá o àrìn limi. Yàwàbù hubi. Làádà ni nasu mímọ́. Yàbùdù lè wà tánà. Yàrú bàjá o àrùkọ omi. No, yàrú bàjá o àrìn limi. Láwàbù hubi. Mo ní àwọn dáámàndì ọ̀rọ̀ tó kún fún ọgbọ́n lọ́wọ́,
ọ̀rọ̀ tó kún fún òye lọ́wọ́ ọ̀rọ̀ tó jẹ́ pé generation mẹ́wàá tí ń bọ̀ wọ́n mọ bá ọ̀rọ̀ tí mo bá sọ nílẹ̀ Yaruba Jawari Ayinlemi mo ní àwọn dáàmọ̀dì ọ̀rọ̀ lọ́wọ́ àbú òbí tí ń bá ní kí n fi gbogbo ẹnu máa sọ gbogbo ẹ̀ láàdá ni násù mi máa yà àbúdó lè wá sànà àwọn èèyàn ó sì sọ mí dábọ̀rìṣà ààrẹ ẹni tí ó sọ pé ó ti dábọ̀rìṣà ta ní bẹ láyé tí ò wúlò fúnra wọn gbogbo wa la wúlò fúnra wa ibi òǹkàlùkù bá kù sí ní kápá tìṣẹ́gbẹ́ kan kí ni ṣèwọ́ tó ń hẹ́ẹ̀tì ẹlẹ́sìn Christianity nítorí pọ́jẹ́ Christian ẹ̀sìn rẹ̀ ló ní bá ṣe ènìyàn jọ níyìn àǹfààní ń bẹ lára ẹ̀ kí ló dé tí wọ́n hẹ́ẹ̀tì oníṣẹ̀ṣe ìṣẹ̀ṣe rẹ̀ ló ní bá ṣe nítorí pọ́jọ́ oníṣẹ̀ṣe àǹfààní kún ara rẹ̀ kí ló dé tí wọ́n ò ní bá mùsùlùmí ṣe nítorí pọ́jẹ́ mùsùlùmí tẹ̀sí jọ jẹ́ Yorùbá ẹjọ́ ń sọ èdè kan náà ẹjọ́ ní skin kan náà nílùú mi tẹ́jọ́ kílẹ̀mù lórílẹ̀‐èdè kankan tẹ́ lè jọ sá lọ ju bí tẹ́ wà yìí kí ló ń hẹ́ẹ̀tì ẹ̀ fún àǹfààní kára ẹ̀ jẹ́ ń sọ̀kan fún ẹ ọmọ Yorùbá ẹ ti gbàgbé àná ìyẹn ni ò jẹ́ kí tàn Yorùbá straight rí i pé nínú gbogbo ìtàn àwọn tí wọ́n ń bẹ ní Nàìjíríà Yorùbá ni ò ní ìtàn mọ́ ní ìtàn ìwé ìtàn Yorùbá takora wọn ni láti bẹ̀rẹ̀ dókè kí ló fà tó takora wọn àgbàgbé àná ni àgbàgbé àná ni àgbàgbé àwọn tí wọ́n ṣe wàhálà lórí kílẹ̀ Yorùbá kó lè bá a fẹsẹ̀ múlẹ̀ wọn bá jẹ́ lẹ́bọ jù bẹ́ẹ̀ lọ wọn bá jẹ́ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ wọn bá jẹ́ lẹ́sìn Kristẹni jù bẹ́ẹ̀ lọ àwọn ni wọ́n ṣe wàhálà àwọn lálátẹrọ gọjì tó mọkọ dúró dán lọsìnsìn Ànábì a máa recognize dáadáa tí ẹnìkan bá ṣe kódà bó ń tọ̀ wọn ò sí láyé mọ́ kódà bó ń tọ̀ wọn kì í ṣe mùsùlùmí wọ́n ń pe arákùnrin kan ní Hátìmátọ́yìn táwí nínú tan àwọn tí máa tọrẹ nílẹ̀ Lárúbáwá wọn àti rí philanthropist olójú àánú afowótọrẹ tó lè tọrẹ tẹ Dáúdà tààyìn ó ṣe kinní kan níjọ́ kan ẹnìkan wá sọkúnba gbàrà nìhun ebi ń pa òun kò wá sówó nílé bíyàn bá jẹ́ olówó ń gbà mí owó a máa wọ́n olówó náà nígbà mí kò sówó nílé ẹ̀ ọwọ́ àkànú arákùnrin yẹn ó wá ní tó bá dàárọ̀ ọ̀la nídàájí tílẹ̀ ò tí mọ́ máa bọ̀ á sẹ́nu ọ̀nà mi wàá bá ẹrú kan tí mo fi sẹ́nu ọ̀nà ó daṣọ borí mú ẹrú nǹkan lọ tà lọ́jà lárákùnrin bá jíde nídàájí ẹni tí rò ní òjò sùn ẹrú tó bá lẹ́nu ọ̀nà kò wojú ẹ̀ nínú òkùnkùn náà ló yí sọmọ lórí ó mú lọ sọ́jà ìgbà tí ó mú dọ́jà dáhùn Hátìmátọ́yìn òun wà lọ lórí gbogbo ẹni tí ń ta ẹrú nílùú yẹn ọ̀gá gbogbo wọn ni òun lọ́kọ́ gbogbo wọn lówó ẹrú ó lóun fẹ́ ta ẹrú wọ́n ní sí aṣọ lójú ẹ̀ ká mọ̀ iye tààrà nígbà tí ó sí aṣọ lójú ẹ̀ lọ́ba di Hátìmátọ́yìn ọ̀gá gbogbo ẹni tí ń ta ẹrú náà bá ní ọ̀gá wa ẹ sóore ẹ tó tààrà yín mọ́ òre kí ló lè tó báyìí ó ní mo ṣe bẹ́ẹ̀ kẹ́ lè bá mi ṣàánú arákùnrin yìí ni tí n bá ṣe báyìí ẹ̀ ní ṣàánú ẹ̀ ọ̀dà èmi tí mo kọ́ gbogbo yín lówó ẹrú èmi lọ fẹ́ tà ẹ̀rà mi ẹ jẹ́ mi ọmọ lọ gbogbo wọn là ní ṣerú ẹ̀ kèfèrí lẹni tó ní Hátìmátọ́yìn kò kírun rí kò gba Jésù gbọ́ ọgbà yẹ kí Jésù tó gbé ọgbà yẹ kánà Muhammad tó dé ni àwọn àrọ́mọdọ́mọ ẹ̀ wá ń bẹ ọ̀kan náà àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ìlú tí ń gbé wọ́n wá bá àwọn mùsùlùmí jagun mùsùlùmí wá dá ogun padà mùsùlùmí wá ṣẹ́gun wọn wọ́n wá kó wọn lẹ́rú tàbá sì ti kó wọn lẹ́rú bá ń láyé jọ̀hún wọn kì í pa wọ́n ẹni ọba ní nǹkan tí ó fi béèlì ara ẹ̀ kó béèlì ara ẹ̀ kó máa lọ lé ẹ̀ ẹ̀yin lẹ wá kógun jà wá á gba owó tá a fi àti ń ta waste lójú ogun ẹ̀yin náà lẹ́sàn padà ní ẹ bá ń gbà arábìnrin bá ní òun ò ní tóun ó fi gbàrú òun sílẹ̀ òun sì ní òun ọmọ bá nàbí yẹn ọgbà ni wọ́n ní kí n lo ní tó fi gbàrà rẹ̀ lẹ̀ ó ní ẹjẹ́ ń bá nàbí yín sọ mo jẹ́rìí ẹ̀ torí ẹ̀ sọ pé èèyàn rẹ̀ ni kò gbọ́dọ̀ mọ́ gbàǹtì mu ni ànábì bá ń kọjá lọ lọ́ba pe ànábì lóhùn rárá àwọn sàábé mú dúró wọn àfẹ́ kó sá lọ bá ànábì ní ẹ filẹ̀ kí ló fẹ́ kí ló ṣẹlẹ̀ ó ní rí ànábì ọmọ mi ni ànábì ní mi ọmọ ẹ̀ ó ní ànábì ń tó Hátìmátọ́yìn ọ̀kan nínú àrọ́mọdọ́mọ Hátìmátọ́yìn ni mí ọmọ Hátìmátọ́yìn ni mí ànábì ní Hátìmátọ́yìn wo
ó ní àti mà táyì tí máa tọrọ tí gbogbo ayé mọ̀ tó ti kú anabi ní bàbá rẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ni anabi ní khaliya fa inna abaa yuhibbu makarimal akhlaq wallahi law mata mu'minan la tarhamuna alayhi anabi ní ẹ̀túlẹ̀ ẹ̀tú okùn ẹ̀tú kíákíá ọmọ ẹni rẹ̀ ọmọ èèyàn rẹ̀ ọmọ ẹni ọ̀sáyé lóore ha fa inna abaa yuhibbu makarimal akhlaq bàbá rẹ̀ fẹ́ràn kọ́mọ nu omi jẹ́ kó lójú àwọn èèyàn wallahi law mata mu'minan la tarhamuna alayhi kani hati matai ká lọ gba islam ó bá islam láyé ó wá kú sínú islam ni wallahi bó ṣe tó jáde yìí lónìí olónìí ní tó máa kírun sí bàbá rẹ̀ la anabi wa ní bọ́bí ló bá jáde anabi ní tẹ̀lé mi ó bá tẹ̀lé dé inú yàrá inú sitting room anabi bá pa àwọn ìyàwó ẹ̀ ó ní ẹ wá ọmọ olóore tí bàbá rẹ̀ sí ayé lóore anabi wa mú aṣọ mi díìlì ẹ̀ aṣọ ìbòrí pupa táwọn lárúbáwá máa ń wọ̀ ọwọ́ àtẹ máa ń fi borí yẹn ọtẹ sílẹ̀ ó ní jòkó ọmọ olóore jòkó anabi lẹ́yìn ìyàwó mi ẹ lọ sí oúnjẹ tó dùn fọmọ olóore anabi ò pé ń kèfèrí ń jọ náà iṣẹ́ tí bàbá rẹ̀ ṣe ń ló jèrè ẹ níjọ́ náà lọ́mọbìnrin yẹn gba islam anabi láàtú ọlẹ̀ máa lọ lu yín lọ́fẹ̀ẹ́ ọlá anabi mi ọ̀ lọ mo wá gba islam ni ìwà tó tiẹ̀ wù sí mi yí àrọ́mọdọ́mọ mi ò ní kó ní islam mọ́ ẹ wo ọ̀nà tànàbì fi pé mọ́fò ní gbàgbé mọ́fàná gbàgbé òní mọ́fò ní gbàgbé àná kò lò ní ẹ̀kọ́ dáa mọ́jàyé gbàgbé ọ̀run kò sàyé ẹ̀kọ́ dáa ẹni bá gbàgbé àná o ọlá rẹ̀ kò sú ọ mọ́fò ní gbàgbé àná kò lò ní ẹ̀kọ́ dáa. Máfò ní gbàgbé àná kò lè ní ẹ kó dáa lájàyé gbàgbé ọ̀run kò ṣàyé ẹ kó dáa ẹni bá gbàgbé àná ọlá rẹ̀ kò sú ọ mọ́fẹ́ ní gbàgbé àná kò lò ní ẹ kó dáa. nínú ọ̀ràn tí ó gbàgbé àná tí wọ́n fi great láàrin ìran àgbáyé oníran Egypt Firaun elékanbú Firauna ìlú Egypt lónìí ìlú mùsùlùmí ní 100% or 69% according to Google ìlú mùsùlùmí làwọn Egypt nígbà tí kan pè ní 85% ètò mi pé gbogbo ẹni tí ń bẹ lu yẹn mùsùlùmí ni wọ́n fẹ́ jẹ tán bó ti wá jẹ́ lu Islam tó ìtàn bàbá wọn àwọn ọba tán máa ń jẹ ní ìlú Egypt nígbà yẹn náà ń pè ní Firaun àwọn faraínù jamu Firaun àwọn faraínù bí kan sọ pé ọba Aláàfin Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Firaun tá ń wí yẹn táìtù ọba wọn ni àmọ́ ọba kan ló wá burú tó buhaya tó ta Ọlọ́run láyà tó ní kọ́lọ́run ṣe ní tí ọba ṣe ọba yẹn lọ tẹ̀rì sórí òkun Ọlọ́run sọ fún Ànábì Musa pé àdúwùn lí wà àdúwùn lák ọ̀tá èmi Ọlọ́run tó tún jọta tiẹ̀ náà ó ní Firaun náà dùn ní àárọ̀ yìí despite the fact pé ìlú Islam ní Misiri ní Egypt ó lè fi ọ̀rọ̀ Firaun náà ṣeré létí wọn àtakú mọ́ ẹ lọ ni pé irú àwọn ni ló ń bùn àwọn ọ̀takú Ọlọ́run àárín òun àtọ́lọ́run lẹ̀sẹ̀ tọ́ sí Ọlọ́run bọ́lọ́run ọba jùúná kó jùúná bí ọba ṣàánú ẹ̀ kó ṣàánú ẹ̀ àmọ́ lọ́dọ̀ táwọn irú àwọn ni ọ̀kan ló tún gbọ́ wọn appreciate bàbá wọn tó lórúkọ gbogbo àwọn tó jẹ́ hero tí ilẹ̀ Yorùbá gbogbo wọn lẹ́tí dànù tí wọ́n bá ń dákọ̀ Ògúnmọ́lá olódògbò kẹ̀rí lójú ogun àárọ̀ ọmọ Ìbàdàn míì tó ti ṣẹ̀sìn gbà tí ó ní no ẹ má kì mí má wọn kèfèrí kódà bọ́ jẹ́ pé mùsùlùmí ni yẹ́nì no ẹ má kì mí má ìran kọ̀ọ̀kan ló ní kọ́tsọ̀ tiẹ̀ ìran kọ̀ọ̀kan ló ní bí ṣe ń ronú ìran kọ̀ọ̀kan ló ní tó jogún bá lọ́wọ́ àwọn bàbá ẹ̀ kí ló dé tẹ̀yìn ìran Yorùbá tẹ́ gbàgbé àwọn tí wọ́n bí yín ẹ̀sìn tí wọ́n sìn yẹn lẹ̀ ní praise iṣẹ́ tí wọ́n ṣe contribution wọn toward the development of Yorùbá land ẹ gbọ́dọ̀ avam ẹ gbọ́dọ̀ appreciate ẹ ẹ mọ̀ kíní kan dájú bẹ́ẹ̀ bá kọ ìtàn àwọn bàbá àná yẹn mọ́tàn tèmi ẹ ní ìtàn nítumẹ̀ your history can never be completed tẹ́ ẹ bá dẹ̀ ti ní history you have no identity ẹ lá identity nù kí ló ṣe yín
tẹ́ ń tẹ̀lé lógijó kí ló ṣe yín tẹ́ ń tẹ̀lé pàpàpàpà ẹ̀sìn tí yẹn bá ṣe àárín àwọn àtọ́lọ́run lélẹ́yìn èyí tó bá jẹ́lẹ́bọ nínú wọn tó bá ṣe nǹkan tó dáa fúnlẹ̀ Yorùbá ẹ appreciate ẹ ẹ̀sìn rẹ̀ lẹ́ẹ̀ níbàṣìn ẹ jẹ́ mú kan wá fún yín wọ́n ń pe ọdún kan ní ọdún Janadiriya nílùú Saudi Arabia Malik Abdallah òun ló dá sílẹ̀ wọ́n máa ń ṣe ọdún yẹn ní ẹ̀gbẹ́ ìlú Riyadh wọ́n máa ń ṣe láàrin February March ọ̀sẹ̀ méjì náà fi máa ń sọdún yẹn nílẹ̀ Saudi Arabia wọ́n rántí gbogbo àwọn bàbá wọn tí wọ́n ti lọ àwọn akin àwọn heroes nínú àwọn Lárúbáwá Saudi tí wọ́n ti wá tí wọ́n ti lọ kánàbí wa Muhammad tó dé wọn ò ní fi ẹbọ kì wọ́n àmọ́ wọ́n àbá wọn pé wọ́n gbìyànjú ń ló jẹ́ kí ìlú àwọn ṣẹ́kùdé ni àwọn tí wọ́n jẹ́ akọrin nígbà jahili àwọn ṣuara jahili wọ́n mọ̀ dákọ̀ wọn kọ̀ọ̀kan àwọn tí wọ́n ti fi gègé kọ oríṣiríṣi nǹkan lẹ̀ kánàbí tó dé wọ́n mọ̀ dárúkọ wọn pẹ̀lú ìdùnnú pẹ̀lú ayọ̀ wọn ní ṣàdúrà fún wọn o àmọ́ wọ́n mọ̀ dárúkọ wọn pé lágbájá ó wà nínú ẹni ó contribute tílẹ̀ Saudi fi ń jẹ́ Saudi lẹ́nu tamado ó wà nínú ẹni ó contribute tí wọ́n bá ka asiru jahili tán wọ́n wà bọ́ sórí asiru islami pé ńgbà nábì wá dé wọ́n wà dárúkọ ànábì wọ́n dárúkọ gbogbo àwọn sàhábà tí wọ́n lórúkọ tí wọ́n tẹ̀lé wọ́n mọ̀ á dárúkọ gbogbo ẹni tó tún contribute láti gbáhùn tó ní àárọ̀ ìjọ kan wà tí wọ́n máa ń jó ní lásìkò yẹn máa rántí orúkọ ìjọ yẹn mo ti pàgbé ẹ̀ ọba Mẹ́kà yóò wá mú idà àjàṣẹ́gun idà tí wọ́n fi jagun nígbà ayé ànábì àti tí wọ́n fi jagun tá ànábì ó tó dé tí wọ́n preserve yóò wá mú idà yẹn lọ as symbol of victory wọ́n máa wá kọrin ìbílẹ̀ wọn fún ọba Mẹ́kà àwọn ìmáàmù Mẹ́kà ó jókòó gẹ́gẹ́ bí ọmọ ìlú táwọn náà máa wòran wọ́n máa wá kọrin ọba Mẹ́kà ó máa gbé idà yẹn sókè báyìí yóò máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan ó ń kọ́pì àwọn bàbá wọn tán ti lọ ìlú yẹn great àbí ó great wọ́n practice ẹbọ tí wọ́n ṣe kánàbì tó dé but wọ́n appreciate àwọn bàbá wọn báwọn bàbá wa contribute nílẹ̀ yín kí làwọn bàbá ti yín ṣe fún yín tẹ́ ẹ fi ń pariwo pé gbogbo wọn ní ọ̀wọ̀ náà àwọn tí a kírun kú gan lẹ́ ń sọ pé wọ́n wọ̀ náà mọ́fò ní gbàgbé ọ̀la kò lè ní Yorùbá jawari ilimi. Láò àbúbí ládàáni náà sùnmí máa yàbùdúlé wàtánà ládàáni náà sùnmí máa yàbùdúlé wàtánà. Tí ẹ bá ń ṣe ọdún Janadiriya wọ́n bẹ̀rẹ̀ sí ní fọn fèrè tótóró táwọn bàbá wọn fọn lójú ogun jọ́sí kánàbí ó tó dé wọ́n ń pè ní mizimar tí Umar tó sọ níwájú ànábì níjọ́sí lọ́jọ́ ọdún táwọn kan wá fọn fèrè fànábì tí wọ́n tínú ànábì ń dùn tí Umar wá dé tó ní amisimaru inda Rasulullah amisimaru shaitan èṣù lẹ́nfọ̀n yìí tó lé wọn dànù kó wájú ànábì fèrè yẹn àwọn gbàgbọ́ pé n tó ṣẹlẹ̀ ń jọ̀hún ó nítàn a máa sọ yẹn jọ mi wọ́n máa fọn misimaru orin ìbílẹ̀ wọn orin ìbílẹ̀ Lárúbáwá tí wọ́n máa ń fi èdè ìbílẹ̀ wọn kọ tó jẹ́ pé èdè yẹn tún jìndò ju fúsẹ́hà lọ wọ́n máa kọ́ láàrin ara wọn wọ́n wá ṣe competition àwọn ràkúnmí wo ló lè sáré jù báwọn bàbá wọn ṣe competition tí wọ́n bá ń practice ogun láyé jọ kódà wọ́n á máa ṣe competition eré ajá mi ìsọpájá jíjẹ o eré ajá àwọn ajá tí wọ́n fi ń dẹ ọdẹ wọ́n ń kó àwọn ajá yẹn ní kálẹ̀ speed dáadáa ta ló gbin dàbídùn tó dáa jù lọ́dún yìí ó ní price tí ó gbà ta ló gbin kọfí tó dáa jù ó ní price tí ó gbà ta ló okòwò ló tóbi jù ní gbogbo orílẹ̀-èdè yìí ó ní price tí ó gbà nínú ọdún Janadiriya àwọn bàbá wọn ni wọ́n rántí ẹ̀yin ò rántí àwọn bàbá yín èpèlẹ̀ fi ń sin gbogbo àwọn bàbá yín àwọn tó kírun kú gan ni wọ́n wọná èyí tí ń bẹ láyé nù wọn ẹ̀ ń fi ń ṣẹ̀sín ẹnìkan síìkì ọwọ́ ẹnìkan rọ wàláhì àti ọjà yín ń gbé wéètì lọ ńgbà tó bá dé ẹ má rò pé Ọlọ́run gbàgbé innama nu'akhiruhum li yawmin tashkhasu fihi al-absar Ọlọ́run dá ìyà yín dúró di ọjọ́ tí fìtínà ó dé tẹ́yìn jú ọ̀fẹ́ lè jáde nínú sọ́kẹ́ẹ̀tì fún tìbẹ̀rù Yorùbá jawari ilimi. Láò àbúbí. Ó pa mí lẹ́rìn nígbà tí mo gbọ́ tọmọ ìyá mi kan tó sọ tó ní
kódà kan kíyàn pé ẹ kú ọlá Jímọ̀ ó ní bídíà ni mo ní a máa ṣe nǹkan sáàtún ní kíra wa kú ọlá Jímọ̀ mọ́ ni lóòótọ́ lànàbì sọ pé Ọlọ́run ti fún wa ní kíkí tó dáa ju kíkí Sabahul Khairi lọ àmọ́dọ̀lá ọ̀sẹ̀ bí Lárúbáwá bá sálámù síra wọn tán wọn gbàgbé èdè wọn wọn tún sọ èdè wọn pé ẹ káàárọ̀ kí ló dé tí ọlá ẹ kú ọlá Jímọ̀ ọ̀sẹ̀ àgbẹ̀ àwọ̀ náà àmọ́ àkànkàn àmọ́ wá kànkàn àwọn bàbá wa tí wọ́n jẹ́ ìpìlẹ̀ Islam nílẹ̀ Yorùbá ẹ wo wàhálà tí wọ́n ṣe gbogbo wàhálà tí wọ́n ṣe lẹ́dà sómi àwọn rere tí wọ́n ṣe ń lẹ́ẹ̀mọ́ sọ ni àwọn ibi tí wọ́n kù sí ẹ̀ ní wo bẹ̀ tẹ́ ẹ bá lẹ́ wo bẹ̀ ẹ sọ Islam dẹ̀sìn ọ̀lẹ iná lẹ fi sọ Islam dẹ̀sìn ọ̀lẹ. Ládàní nasu mimma ya'budu li wathana. Ilẹ̀ Egypt tí mo sọ lẹ́ẹ̀kan Duniya Kùránì pé Mẹ́kà ní Umul Qura ìyá gbogbo ìlú tí ń bẹ láyé kí Kùránì ó tó dé ní Masiri ní Egypt náà ti ń pera wọn ní Duniya ìyá gbogbo ayé torí wọ́n believe pé civilization gbogbo ayé Egypt ló ti bẹ̀rẹ̀ torí ẹ lè ka Bíbélì kẹ́ má bọ̀rọ̀ rẹ̀ débi ọ̀rọ̀ Íjíbítì ẹ lè ka Kùránì kẹ́ má bá débi ọ̀rọ̀ Mọ́sárì gbogbo ìwé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó popular jù ni wọ́n ń rìfà sí Egypt pẹ̀lú ìrìn àjò ànábì Musa nílẹ̀ Egypt ní wọ́n fi gbàgbọ́ pé àwọn làkọ́kọ́ láyé wọ́n ń pera wọn ní Duniya wọ́n wá àtakò àyà Kùránì wọ́n ní tí Kùránì wí òdodo ni Mẹ́kà ó níyà gbogbo ayé àmọ́ lọ́dọ̀ táwọn Duniya làwọn bí ayé gangan tí Mẹ́kà jẹ́ ìyá rẹ̀ wọ́n takọ̀rọ̀ Ọlọ́run inú kọ́ńtì tí ń lọ Mẹ́kà jù ni wọ́n jẹ́ kan tẹ́ ẹ bá dé Mẹ́kà nígbà tá Nábì ní Ọlọ́run ṣépè fún àwọn ọkùnrin tí ń wọṣọ bí obìnrin àtobìnrin tó ń wọṣọ bí ọkùnrin Ànábì lọ́lọ́run ṣépè fún ó dà tẹ́ ẹ bá wá dé Mẹ́kà ẹ wá rí àwọn tí ń wá láti Asian country àwọn tí ń wá láti Australian country mi sọ pé ká wọṣọ bí obìnrin dá o mi sọ pé kóbìnrin wọṣọ bí ọkùnrin dá o bẹ́ẹ̀ táwọn kan bẹ tó jẹ́ pé culture tí wọ́n nìyẹn tẹ́ bá dé Mẹ́kà tẹ́ bá dé Baitul Atiq ní Haram ẹ rí àwọn ọ̀ràn yẹn àwọn máa rọ́ṣọ bí obìnrin ni sáwà sọ pé àwọn lànàbì ń ṣépè fún ni Ànábì ò ṣépè fún wọn torí pé culture tí wọ́n nu báwọn ṣe é lónù kò sì tákẹ̀sìn dọ̀là ọ̀sẹ̀ ọlọ́pàá ò mú wọn rí pé àwọn ọkùnrin wọn ni wọ́n máa rorò wọ́n rorò bí obìnrin ni wọ́n sì fi kírun ìkìlá fẹ́ sọ nípa wọn Yaruba Jawari ẹnlimi. Láò àbúbí. Láàjáni náà sùnmí máa ya'budu li wathana. Láàjáni náà sùnmí máa ya'budu li wathana. Israel wọ́n bíùdì lórí agbára ibi àwọn bàbá wọn báyédé lánàá làwọn ti bíùdì. Life, the world is a continual. Àwọn kan lo ayédèbí kan wọ́n kú ńbẹ̀ àwọn kan continue ni àwọn àṣeyọrí ìtànà làwọn tòní ó build lé lórí àwọn tí wọ́n ṣe ìsáná wọ́n lọ copy tí ń ṣẹlẹ̀ ní Stone Age tó jẹ́ pé òkúta méjì ni wọ́n fi ń sára wọn tí fi ń dínà làwọn náà wá ronú pé ẹja máa fi ẹ̀tù sára wọn kó máa dínà ńlọdì ìsáná lẹ́nìí ìsáná là ń sá ibẹ̀ ni wọ́n ti ronú electricity kòkòrò kan bẹ wọ́n ń pè ní tanátaná lálẹ́ nínú òkùnkùn tọ́ba tan náà díẹ̀ báyìí amẹ́lẹ̀ nìyàn ibẹ̀ náà ti study pé yẹ kárí electricity ṣe wọ́n ṣe Ọlọ́run sì gbà fún wọn wọ́n build lórí táwọn kan ṣe lánàá crankshaft tí Lárúbáwá kan ṣe tó fi mú fún ẹṣin láyé dọ́hùn nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ mọ́tò wọ́n à pé àwọn táwọn fẹ́ bẹ̀rẹ̀ mọ́tò yí àwọn èsè mùsùlùmí wọ́n lọ lú ẹ̀ wọ́n lọ study ẹ̀ wọ́n wá build lórí àṣeyọrí tiẹ̀ àmàwà Yorùbá gbogbo ń táwọn bàbá yín ti ṣe kọjá gbogbo ẹ̀ ní ọ̀dà gbogbo àwọn bàbá yín ni wọ́n wọ̀ náà gbogbo àwọn bàbá yín ni wọ́n wọ̀ oòrùn àwa mẹ́ni tó ní kọ́kọ́rọ́ àlìjánnà lọ́wọ́ mọ́ ẹ wá dákun ẹ wò lẹ̀ India ẹ wò Russia ẹ wò United Kingdom wọ́n bíùdì lórí àṣeyọrí àwọn bàbá wọn àná ni ẹ wò Sudan lò ọ̀rọ̀ talẹ̀ ó dùn mí pé mo pẹ́ wọlé ẹ wò Gregorian calendar torí wàhálà máa tún tó dé níparí December báyìí tá a tún bẹ̀rẹ̀ sí ṣépè fúnra wa ẹni ọba kíyàn pé happy new year yọ wọná ẹni ọba jẹ oúnjẹ Christmas yọ wọná ọba tó dá wa ní ká jẹun Christmas
táwọn bá ń ṣẹbọ láyé jọ̀hún ṣé wọ́n tún ṣẹbọ smash nísìnyí ni kò yí ọ̀pọ̀ èèyàn pé even ọ̀sẹ̀ tá ń lò gan Monday ọjọ́ tí wọ́n ń bọ moon ọjọ́ tí wọ́n ń bọ oṣù níjẹ́ Monday ní sọ́tìn sí Monday Tuesday òrìṣà kan náà bọ̀ bẹ́ẹ̀ Wednesday òrìṣà kan ní Thursday òrìṣà kan ní Friday òrìṣà kan náà fi ń bọ̀ Saturday òrìṣà Saturn ọ̀kan nínú àwọn planet tó wà lókè sánmọ̀ Saturn ní jẹ́ ọjọ́ tí wọ́n ń bọ Saturn ní Saturday Sunday ọjọ́ tí wọ́n ń bọ oòrùn là ń pè ní Sunday sáwọn bá wa bọ gbogbo ẹ̀ ń sìn ní sáwọn gan bọ ọmọ nílẹ̀ Róòmù nísìn sánbọ ni táwa dé táwa sọ pé a nílò Monday Tuesday mọ́ o ìwọ lọ fẹ́ lò tó fi communicate nílùú tí èsè lù Lárúbáwá a difficult ẹ wò lápèjúwe January February ọba mẹ́ta nílẹ̀ Rome ni wọ́n perfect yẹ 500 BC ọgọ́rùn márùn ọdún tí Jésù ó dé wọ́n ti perfect nǹkan wọn wọ́n fi orúkọ òrìṣà wọ́n fi sọ January January tí wọ́n tó lórí méjì níjẹ́ January oṣù tí wọ́n bọ́nu February oṣù February Maya ni wọ́n bọ ní March April olóṣù tí wọ́n bọ ńbẹ̀ May Maya ni wọ́n bọ lòrìṣà tí wọ́n bọ nínú oṣù May àwọn ọmọ nǹkan míì láyé John jòrìṣà lọ wọn ò tí ì lajú ni wọ́n fi tó pàtàkì sí wọn lásìkò yẹn ni wọ́n fi sọ òrìṣà yẹn ẹ jẹ́ n fún yín lẹ́sàpù kan gbogbo planet tí ń bẹ lókè sánmọ̀ majority rẹ̀ orúkọ òrìṣà ni wọ́n fi sọ ìyẹn láyé John àwọn jókòó wọ́n define ẹ̀ wọ́n get it right odidi ọba mẹ́ta bí kan ṣe ń kú lọ kan tó ń continue kan tó get January February right ọ̀kan bẹ́nu oṣù yẹn ǹjẹ́ July kọ́ tó jẹ́ pé 30 lóṣù yẹn tẹ́lẹ̀ wọ́n build ẹ̀ lọ sí 31 nítorí Julius Caesar ọba tó wà lórí ìtẹ́ngbà yẹn tó ní oṣù tẹ́ fi sọ tèmi lẹ́wàá pé 30 òun náà gbọ́dọ̀ pé 31 ni o wọ́n study weather kọ̀ọ̀kan tó bá ìlú wọn mu àti irú ọ̀dọ̀ wa ń bí báyìí ló fi já pé gbogbo December inú ọyẹ́ láàmú wà àmọ́ láwọn apá kan láyé wọn lè wà nínú ọyẹ́ ní December bí ilẹ̀ Lárúbáwá wọn lè wà nínú ọyẹ́ wọ́n study ẹ̀ wọ́n gbé kinní yẹn kalẹ̀ Ọlọ́run wá bá wọn fàṣẹ sí àwa ń lò ní January February March ẹnìkan wá dé ó ní a máa lò mọ́ ọ̀dà kí n lọ́jọ́ tí wọ́n bí ọ ní oṣù kàlẹ́ndà Ìsìláàmù kọ̀mọ́ tí wọ́n bá dẹ̀ fẹ́ san sálárì fún ọ January yìí ló fi gbà wọ́n bá fẹ́ san kinní kan February yìí ló fi gbà tí wọ́n bá ń ṣẹbọ láyé John sáwà tó ń ṣẹbọ ń sìn ni wọ́n ti bọ òrìṣà rí ńgbà nábì Ismail lílọ táwọn ànábì Ọlọ́run ò sí Mẹ́kà mọ́ ebe àwọn kan ní aṣọ Káàbà di ilé òrìṣà kọ́ láti lẹ̀ náà nígbà nábì dé lọ́wọ́ á kó òrìṣà yẹn jáde ló tún fọ̀ ló dá padà sí bó ṣe wà nípìlẹ̀ káwá ní nítorí pé wọ́n ti bọ òrìṣà rí nínú Káàbà káwá ní ẹ má dé Káàbà mọ́ o wọ́n ti bọ òrìṣà rí ńbẹ̀ ẹ jẹ́ ká yẹ kinní yìí wò ó ẹ wá wò ó tẹ́ bá wo bí wọ́n ṣe gbé January February kalẹ̀ ọwọ́ àṣìṣe ìrònú ni wọ́n bá débẹ̀ àwọn ìran Lárúbáwá oṣù ìjìrí tá ń lò Muharram Safar Rabiul Awwal Ànábì kọ́ ló gbé wá àwọn tí wọn ò ṣe Islam nú àwọn bàbá wọn ni wọ́n gbé wá wọ́n dẹ̀ fi oṣù yẹn wọ́n fi sọrí nǹkan kọ̀ọ̀kan ni Muharram ó túmọ̀ sí pé oṣù tá harama ogun ẹ má jẹ́ abára wa jà ní oṣù yìí o torí Lárúbáwá fẹ́ràn ogun Safar ìdí méjì ni wọ́n fi ń pè bẹ́ẹ̀ wọ́n mú látara sufur 0 oṣù tẹ́nì kankan wọ gbọ́dọ̀ sí nlé tá a lọ béèrè ogun àná àwọn tí wọ́n bá wa jà lẹ́sìn tá a lọ gbẹ̀san tọmọtọmọ la gbọ́dọ̀ jáde oṣù tínú ilé ọ̀hẹ́mtì wọ́n tún ń pè ní Safar oṣù tí wọ́n sì fara ọ̀daràn ẹni ó bá ṣẹ̀ wọ́n tí wọ́n ti dájọ́ fún tí wọ́n lè kú òǹlù Rabiul Awwal ejidun àkọ́kọ́ tó tutù ń bọ̀ Rabiul Thani ejidun ẹ̀kejì tó tutù ń bọ̀ Jumadal Ula ìgbà tó tutù dé gan tómi ọjà mọ́dà tí ice block tí ọmọ bọ́ọ̀lẹ̀ ní Jumadal Ula òun náà ní Jumadal Thani Rajab ó ní ìdí tí wọ́n fi sọ Sha'aban ìgbà tá a kórè oko tá a jẹun tá a yò ní wọ́n fi sọ oṣù Sha'aban Ramadan àsìkò tí ooru ó padà dé tí ó wá gbóná janjanjan débi pé erùpẹ̀ ó gbóná yóò sì máa di cake ní wọ́n fi sọ Ramadan ó fi wá parí gbogbo oṣù yẹn àmọ́ ń gbà Ọlọ́run ti bá wọn lọ́wọ́ sí àìmọye nǹkan tí wọ́n ń lò tọ́ba mi sáyẹ̀nsì pé ẹ máa lò lọ ntọ́lọ̀ ń fi lọ́wọ́ sí ni pé inna ashara su'uri indallahi ithna ashara sha'ran 12 lóṣù lọ́dọ̀ Ọlọ́run o Ọlọ́run dẹ̀ dákọ̀ Ramadan nínú Qur'an ńlọ́ba tán
torí pé dè tí wọ́n gbáyé tí wọ́n gbọ́yé nù Ọlọ́run gangan ti sọ pé 12 ni ká lóṣù yẹn ò pé 12 ni ahadi rẹ̀ oṣù ojú ọ̀run ni a fi wò ọba mi sọ pé perfect ẹ máa lò lọ bẹ́ẹ̀ kí ni tiwa ti jẹ́ nílẹ̀ Yorùbá àwọn bàbá wa náà máa try wọ́n máa lo ọpọlọ sáyẹ́ǹsì bí wọ́n ṣe lọ́pọlọ àwọn náà máa kó oṣù kan jọ nílẹ̀ Yorùbá kí ló dé tíran Yorùbá ò sọ pé ọ̀rọ̀ ẹbọ kọ́ là ń sọ ẹbọ tí bá ń bẹ́ẹ̀ yọkù bó ara àṣeyọrí àwọn bàbá wa àná ni tí wọ́n bá ti dárúkọ January káàná ọmọ sọ pé oṣù Ṣẹrẹ oṣù Èrèlé oṣù Ẹrẹ́nà Ṣẹrẹ Èrèlé Ẹrẹ́nà Igbe Èbìbí Òkúdu Agẹmọ ọdún òrìṣà Agẹmọ ni a fi bọ̀ pé ńgbà táwọn ń bọ òrìṣà Agẹmọ Ọ̀wàrà Bélú Ọ̀pẹ ọ̀kan bẹ́ẹ̀ náà ti tún jẹ́ Ògún 11 àbí nǹkan lóṣù ti Yorùbá wọ́n lọ tó ọpọlọjọ àwọn bàbá yẹn gbìyànjú ètò bá jẹ́lẹ́bọ nù wọn lò ní bá ṣe bọ́ ó appreciate wọn ṣé wọ́n lè kó oṣù jọ ni wọ́n kó oṣù jọ kóyìnbó tó mú January February lọ́dọ̀ wa ní àti kójọ kí ló dé tí ìran Yorùbá tó kù lẹ́yìn ọba wọn fi kan yòókù kún kó pé 12 àbẹ́ ẹ̀mọ̀ ní wípé oṣù tí wọ́n ń lò ní China ó yàtọ̀ sí ti gbogbo ayé ń lò oṣù January tàwọn ará Ethiopia bí ẹni pé around April ni tí wọ́n máa ń bẹ̀rẹ̀ gbogbo nǹkan yẹn àwọn bàbá wa ti ṣiṣẹ́ sẹ́yìn appreciate wọn ìjà ẹ̀sìn là ń jà sí ojoojúmọ́ àrònú báwo la ṣe fẹ́ ní technology àrònú bó la ṣe fẹ́ perfect medicine àrònú bó la ṣe fẹ́ gbé ayé táyé ó fi di rọrùn bó la ṣe gbé ọ̀run nìkan là ń jà fún mọ àṣàna dínà wà dùnìyà ìdajì tamà. Barakallahu fi dunya bila dini. La barakallahu fi dunya bila idha mararta bi asjarin la thamarun. Ẹ̀yin tẹ́ ń bẹ lórí internet ẹ bá mi share rẹ̀ 20 times ọba mi ó dá oore bò yín ẹ like ẹ comment gbogbo ń tẹ́ fẹ́ lọ́lọ́run ó ṣe fún yín ẹ má jọ̀wọ́ yín ó kú lórí ẹ má jọ̀wọ́ yín ó kú lórí like and love tó o bá kọjá lára igi yẹn gbogbo ara ẹ̀ kìkì ẹ̀gún ni àmọ́ lọ́sàn lórí ọ̀sán rẹ̀ sì dùn khili thimara wa khalil huda lina èso tó wà lórí rẹ̀ tó dùn ní kó ká so orí igi tó lẹ́gùn lára yẹn má jẹ bẹ́ẹ̀ wá gọ̀gọ̀ tó fi ká ju igi sílẹ̀ kí fúnná kíná jẹgi mùsùlùmí láǹfààní la bẹ́ẹ̀ bá ṣe kéta ìran Yorùbá great kírísítẹ́nì láǹfààní la tẹ́ ẹ̀ bá bínú ẹ̀sìn ìran Yorùbá great ẹlẹ́sìn ìbílẹ̀ ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ó láǹfààní tiẹ̀ náà ẹ já gbogbo àǹfààní ìjọ ká gbàgbé ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ́ kan ìran Yorùbá fẹ́ kó great kí lẹ̀yin Christian ni ẹ mú wá kí lẹ̀yin oníṣẹ̀ṣe ni ẹ mú wá ẹ̀yin mùsùlùmí kí lẹ̀kọ́ tẹ̀yin kọ́ ẹ jẹ́ adájọ́ ìran yóò ní pẹ́ great àmọ́ bí ká máa bára wa jà lójoojúmọ́ káàkan máa lọ fi wá cash out wallahi ìran yóò lè great ká máa lọ fi wá bó káàdì ká máa bú gbogbo àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá láì ní respect fáwọn tí wọ́n establish ilẹ̀ yìí nígbà wo lẹ gbọ́rú ẹ̀ ńlẹ̀ Ìgbò bí wọ́n ṣe burú tó ìgbà wo lẹ gbọ́rú ẹ̀ ńlẹ̀ Haúsá bí wọ́n ṣe burú tó ẹ̀ wá rí níparí Ànábì wọ̀lú Mẹ̀dínà ńjọ́ kan ọba àwọn Júù tí wọ́n bẹ nílùú Mẹ̀dínà àwọn Yẹhudi wọ́n ń gbààwẹ̀ ọjọ́ 10 Muharram Ànábì wa gbọ́n lérè pé kí ló dé tẹ́ fi ń gbà wọ́n ní oṣù tọ́lọ̀ ń yọ Ànábì Mùsá tọ́lọ̀ ń là kú lọ́wọ́ ọ̀tá ẹ̀ ní ńgbò dẹ́jẹ́ pọ̀ ńlá Ànábì tiwa à ń gbààwẹ̀ ni Ànábì ní èmi ni mo lẹ́tọ̀ọ́ láti gbààwẹ̀ jù yín lọ Ànábì Mùsá ọmọ ìyá mi ni Ànábì ní látòní lọ máa máa gbààwẹ̀ Àṣúrà ẹ̀yin mùsùlùmí ẹ máa gbà Ọlọ́run kó ló sọ àwẹ̀ Àṣúrà kalẹ̀ Ànábì rí lọ́wọ́ àwọn Yẹhudi ó mú ń tọ́ da ń bẹ̀ ó jù yókù lẹ̀ fún wọn kò bá wọn lò nítorí náà ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akewu Gba Gold dòwò pọ̀ anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá eléyìí tá à ń ṣe promo lọ́wọ́ lórí ẹ̀ lọ́nà àlàpàkó promo ńlá ni o ilẹ̀ táǹtà ní 1.53 million tẹ́lẹ̀ àwa sọ di 750,000 naira per acre torí pa fẹ́ tètè close shop ibẹ̀ yẹn níparí ọdún yìí àwọn eléyìí tó fèsì títí táǹtà ní 3.5 ó di 1.8 àwọn eléyìí tó wà ní ìdá méjì òun já wálẹ̀ from 3 million ó já wálẹ̀ sí 1.5 kò sí bí ẹ ti lè rí lẹ́ra tí ó cheap tó bẹ́yẹn gbogbo àdúgbò yẹn ilẹ̀ tó jẹ́lẹ̀ estate plot by plot tá a fẹ́ fi tẹ̀lú tó wà láàrin yẹn à ń ta tẹ́lẹ̀ àti ń ta ní 1 million
àti ń ta ní 800 adáhùn náà wálẹ̀ sí 700 ọ̀kan 600 ọ̀kan 700 tó bá ti di parí November yìí á wá ṣẹ̀ṣẹ̀ gbé mi dìde pẹ̀lú ògo Ọlọ́run kọ́lọ́run ṣe nírọ̀rùn Dr. Yinka Ayéfẹ́lẹ́ ẹ̀ ní máa padà sí ibú títí ayé o mo tọrọ àdúà fún ọmọ ìyá mi Alhaji wa MX Abdulwahab tá a lọ bí ìyàwó wọn ní ọmọ wọn lẹ́kọ̀ọ́ lẹ́nìí Ọlọ́run kó fa àlùbáríkà sí ẹni fẹ́ lọ́kọ ẹni fẹ́ láya má jẹ̀rà kalẹ̀ text message sórí nọ́mbà wa 0057